nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Muslimite mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Muslimite àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Muslimite TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Muslimite TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ẹ wá wo àwọn bàbá wa bí wọ́n ṣe ọgbọ́n tí wọ́n fi mú Islam dúró nílẹ̀ Yorùbá. Mo wòye ayé lọ́kàn ní kéṣe akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rù. Mo rí nǹkan 28 ọgbọ́n tí àwọn bàbá wa tí wọ́n fi mú Islam gbòòrò nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ n sọ díẹ̀ ńbẹ̀ kí n lè bá tètè rọ́nà lọ. Àkọ́kọ́ táwọn bàbá wa tí wọ́n fi gbé Islam kalẹ̀ ìwà tó dáa. Wọ́n ṣe kàfẹ́ nìkan gbogbo náà bàbá wa tí wọ́n gbé Islam kalẹ̀ tí wọ́n rí foundation táwa báyìí àwọn bàbá yìí mà níwà o. Wọ́n níwà tó bù háyà. Wọ́n yí yẹ̀yẹ́ ẹnìkan, wọ́n yí bú ẹnìkan, wọ́n yí ṣe ẹnìkan lẹ́ni ẹ̀sìn, wọ́n kì í bú ẹ̀sìn ẹlẹ́sìn gbogbo àwọn bàbá yìí. Ẹ mọ̀ kíní kan dájú, kò sí ẹ̀sìn tí kì í sọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ kejì lẹ́yìn. Orogún òwò a máa bẹ. Mùsùlùmí ó sọ̀rọ̀ Christian ó sọ̀rọ̀ ìṣẹ̀bọ náà ó sọ̀rọ̀ Mùsùlùmí. Ó ń kálukú ń ṣe tiẹ̀ lábẹ́lé kíyà ó lè dùn tèmi nìyẹn. Ìyẹn yàtọ̀ sí pé ká máa wá fẹnu sáta ẹ̀sìn ẹlòmíì, ká máa wá yẹ̀yẹ́ ẹlòmíì. Eléyìí ni mo ti ń wí tipẹ́tipẹ́ tẹ́ ẹ fi fún mi lóko bàbá oní humanity sọnù ẹ tún fún mi lóko sọ̀bẹ́sẹ̀lú nítorí pé mo ní àní ẹ má bu àwọn ẹlẹ́sìn míì. Mo sọ̀kan ní last year mo ní tí àwọn èèyàn yìí bá jí dìde tí wọ́n bá bẹ̀rẹ̀ sí attack Islam àwa mùsùlùmí ò regret ẹ o. Torí ẹ tẹ̀lé ntọ́lọ́hún ní ká ẹ ṣe nínú Qur'an. Ọlọ́run sọ fún wa nínú Qur'an Ọlọ́run ní wala tasubbu alladhina yad'una min dunillah. Ẹ gbọ́dọ̀ bú àwọn kan dá mi lóhùn. Adáná sì tó súnmọ́ àti ọ̀wá. Ẹ gbọ́dọ̀ bú Ọlọ́run àwọn míì tí kì í ṣẹ̀sìn tiyín. Ẹ gbọ́dọ̀ bú wọn, ẹ gbọ́dọ̀ mọ́ọ̀kì ẹ̀sìn wọn, ẹ gbọ́dọ̀ fọlọ́hun wọn ṣẹ̀sìn. Tẹ́ ẹ bá lọ ṣe bẹ́ẹ̀ fayasubu lọ àhẹ́ndùwàn wọ́n fi ti tọ̀tá ti bínú ti kéèta wọ́n máa wá àtáàkì Ọlọ́run Allah bigayri ilmi láì ní mímọ̀ nípa nǹkan tí wọ́n ń sọ yẹn. Kadhalika sayyana likulli ummatin amalahum. Ọlọ́run sọ nínú Al-Qur'an ó ní kadhalika sayyana likulli ummatin. Bẹ́ẹ̀ báyìí lèmi Ọlọ́run ṣe ní kíṣẹ́ oníkálukú ọmọ ẹjọ́ lójú. Islam ọmọ ẹjọ́ Mùsùlùmí lójú. Christianity ọmọ ẹjọ́ Christian lójú. Ọ̀sẹ̀ bọ́n tí ń ṣe wọ́n ọmọ ẹjọ́ lójú. Kò sí ní tó lè wí. Ó ń kálukú ni tó gbé lọ́wọ́ ọmọ ẹjọ́ lójú. Kùránì ló wí bẹ́ẹ̀. Thumma ila rabbihim marji'uhum. Ọlọ́ni ẹ má para yín o. Ọ̀dọ̀ èmi Ọlọ́run ọba lẹ́ padà wá fàbọ̀ sí tó bá dọ̀run. Fayunabbi'uhum bima kanu ta'malun. Èmi Ọlọ́run padà wá fún yín ní result. Tẹ́ bá dọ́dọ̀ èmi Ọlọ́run. Ẹ̀yin lẹ ṣe dá, ẹ̀yin lẹ ṣe dá. Ọlọ́run ti fìdájọ́ tì sọ́dọ̀ rẹ̀ lọ́run. Látayébáyé lẹ́lẹ́sìn tí wọ́n ń dọ́gbọ́n ta síra wọn. Àmọ́ kò gbọ́dọ̀ dé level àwa àtàkì ẹ̀sìn ẹlẹ́sìn, à ń bú ẹ̀sìn ẹlẹ́sìn. Ìwọ ń rò pé ń ṣe fáàrí ni ó mọ̀ pé ń ba ẹ̀sìn tara tiẹ̀ gan jẹ́. Onílé gíláàsì ní Islam tí wọ́n bá ní ẹjẹ́ àjọ dàkó bóra wa Islam ni tí ó bàjẹ́ láàrin ọ̀pọ̀. Torí Islam ti ní àwọn structure kan tó jẹ́ pé tí wọ́n bá da òkòbó tí ò bá fọ́ yóò dẹ̀ ṣe tí àwọn ẹ̀sìn yòókù fẹ́ ní restructure yẹn. Àwọn bàbá wa fọgbọ́n ṣe é tí ọmọ eléégún tó bá lóun fẹ́ mọ́ ọmọ wa kéwú lọ́gbà ọ̀dọ̀ ọgbọ́gbọ́n sùúrù àgbàmára. Àwọn bàbá wa máa ń kọ àràmù pẹ̀lú ọgbọ́n tactically làwọn bàbá wa yé jọ̀hún. Ní tó bá jẹ́ àràmù tí ọba tí wọ́n mú wọ́n dọ̀gbọ́n sọ fẹ́ni tó gbé wá ní pé àìsìn wa ìsì ìgbà o ìbábọ̀ jẹ́ o àmẹ́sìn wa ìgbà ni ọ̀rẹ́ mi sọ bínú báyìí
dákun mo mọ̀ pé ẹran tó gbé wá ó fẹ́ràn mi ni àmẹ́sìn mi ni má jẹ ni ọmọ ṣe o tí ọba sì ń tẹ́sìn mi wí ó yàtọ̀ sí ń tẹ́yìn ó wí tẹ́ sọ wípé ẹran tí babaláwo bá patọ́ ọba jẹ́ ọ̀wọ́ náà ẹ wo yàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ẹ wo yàtọ̀ àwọn tí wọ́n rí pílà tí wọ́n rí foundation ẹ wo yàtọ̀ ẹ̀yin tẹ́ wà mọ́lẹ̀ lórí ẹ gbàgbọ́ pé àwọn bàbá yẹn ò gbọ́n ẹ̀yin lẹ gbọ́n ọgbọ́n táwọn bàbá yẹn ò gbọ́n ni a fi ní kí Islam ọwọ́ àdó ní àárọ̀ yìí tíjà bá fẹ́ ṣẹlẹ̀ láàrin mùsùlùmí ẹlẹ́sìn Christianity oníṣẹ̀bọ àwọn bàbá tí wọ́n ti lọ wọ́n mọ̀ bí wọ́n ṣe jọ máa ń pera wọn tí wọ́n jọ manage ara wọn wọ́n á wo ibo lórọ̀ nínú òfin Islam tí wọ́n lè fi manage situation tí wọn ò ní kọlu ọ̀rọ̀ Ọlọ́run ó dẹ̀ ló bẹ́ẹ̀ ẹ̀yin ò ló ń tọrọ ń tó le jù nínú òfin lẹ́yìn lọ lò bó ni ò ṣe wá ní ni ò ṣe ní dàdánwò báwo ni ò ṣe ní dọ́sẹ̀ àásínú jìwárà. Ni'amallahi wala tunafiruha wa inna kullama nafarati min qawmin fàdàtì ilé. àwọn bàbá wa tí wọ́n ti lọ tọrọ bá dọ̀rọ̀ Islam tí wọ́n sọ Islam donílé gíláàsì àwọn bàbá yìí good in human relationship. Allah. níjọ aláwo olórí awo tí ń kó mọ wọ́n sì lọ bẹ̀ wọ́n bá jókòó nígbà ń sọ ọmọ ló kọ nílànà ẹbọ tán wọ́n ní àyà àbọ̀ sọ ńlànà tiwa náà jẹ́ àsọ ọmọ jẹ́ méjèèjì àkúmẹ́lẹ́ tí ó padà lò lọ́la ní majority ọmọ ẹlẹ́bọ fi dọ́mọ mùsùlùmí àmọ́ ńgbà tẹ́yìn dé ẹ̀ ń ṣépè fáwọn bàbá wọn ẹ̀ ń ṣépè fáwọn ìyá wọn ó ń kálukú mọ́mọ rẹ̀ tí wọ́n ti kọ́ ń kéwú tẹ́ ẹ̀ ti kọ́ wọn yẹn náà ni wà nílò fi àtáàkì yín nísìn. Allah. kì í ṣe gbogbo èèyàn ní ẹ̀jẹ̀ bíbí rẹ̀ ò ní lágbára lórí ẹ̀jẹ̀ sìn lọ ìgbéraga pọ̀ àwọn bàbá yìí wọ́n múra wọn wálẹ̀ gbogbo tí ń jẹ́ Islam nílẹ̀ Yorùbá wọ́n lọ dé máa bẹ ọba ní tìtorí pé àtọ̀dọ̀ ọba Mali Mansa Kankan Musa of Mali ọ̀dọ̀ ẹ̀ ní Islam gbàdélẹ̀ Yorùbá sísítẹ̀mù yẹn náà ni wọ́n kọ̀ntínú láti máa àtàchì ẹ̀ mọ́ àwọn ọba lábẹ́ kí wọ́n máa lo agbára ọba láti lè fi spread Islam. Allah. ẹ̀yin dé ẹ̀yọ̀ pọ́nkó ti gbogbo ẹ̀ ọ̀nà dà tí ó fi jọra wọn. mo sọ níbi wàásí tí mo ṣe kẹ́yìn mo ní ẹ lọ wo population mùsùlùmí ní 1970 ẹ lọ wo population rẹ̀ nísìn bó ló ṣe jẹ́ Christian ni ó ń fẹ́yàwó kan ó ń bímọ mẹ́rin mùsùlùmí fẹ́yàwó mẹ́rin ó ń bímọ 20 bó ló ṣe wá jẹ́ tán tó fẹ́ máa pọ̀ ju mùsùlùmí lọ. mo ti sọ ní wàásí kan rí mo ní mo challenge ṣé bí gbogbo jimá ṣe kún láyé ẹjọ́ ní tó ń kún dé. Allah. ẹ kó jimá tí ń bẹ ní ìdajì Lagos State gbogbo ẹni tí ń kí jimá ẹ lọ kà wọ́n kọ̀ọ̀kan ẹ lọ ká yẹ ẹni tí ń lọ rìdíìmù ní Sunday nìkan. kí ló dé tó dàrú tó báyìí ẹ ti burú jù ní ẹ manage orí Ọlọ́run bọ́lọ́run bá fòrè fèfọ̀ ẹ. dákun ló kódà bọ́lọ́run bá fòrè fèfọ̀ ẹ dákun ló kódà alásìlò oore ẹ̀dá omi àṣà bámọ̀. gbogbo alásìlò oore ẹ̀dá omi àṣà bámọ̀. bọ́lọ́run bá fòrè fèfọ̀ ẹ dákun ló kódà. àwọn bàbá wa tí wọ́n gbé Islam kalẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n ń wo culture Yorùbá wọ́n wá ń blend ẹ̀ kó lè bá ìlànà Islam mu majority àwọn bàbá wa yìí wọ́n kì í wọ jàlábíà kì í ṣe pé wọ́n mọ̀ pé jàlábíà tọ́ sáwọn ẹbí mi ṣe wọ̀ yìí àwọn náà ń kó sagbada àwọn náà ń dábì tí ajá àwọn náà ń dé gọ̀bì wọ́n ń jẹ́ kí ó lè jọ àwọn ìran Yorùbá lójú pé culture àwọn ò sínú nǹkan tí Islam tako ó ń bẹnu àwọn bàbá yìí ní gbogbo Nàìjíríà kí wọ́n ti sọ àgbáyé ilẹ̀ Yorùbá nìkan ni wọ́n ti dá wákà tí wọ́n bá ń ṣe wáàsí báwa ṣe ń dá wákà. Allah. àrògbọ́n tán bàbá wa dá nìyẹn pé kí ni culture ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá appreciate orin púpọ̀ jù ilẹ̀ Yorùbá appreciate orin nìran Yorùbá fi dé ìtàn mọ́lẹ̀ nígbà tí ò tí ì síwèé. Allah. tí wọ́n bá fẹ́ rántí ìtàn tó ti kọjá lọ orin ni wọ́n lọ kọ láyé Olúgbọ́n mo dábòrùn méje ẹ máa fìwé lórin wọ́n jẹ́ ká mọ̀ pọ̀ bá kan ti kọjá tí ń jẹ́ Olúgbọ́n láyé Àrẹ̀sà
mo dábò ohun mẹ́fà ẹ ò máa fi wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àrẹ̀sà náà ti kọjá àwọn bàbá wa wá ronú kí la lè ṣe àwọn wá yí tí wọ́n ṣàdúà wákàtọ́jọ́ má dùà orin tọ́jọ́ mọ́ ìkìlọ̀ orin tọ́jọ́ mọ́ ìbẹ̀rù Ọlọ́run wọ́n so gbogbo ẹ̀ pọ̀ ọwọ́ adùnyùn gbà ní Islam wá ń dùn ẹ̀yin dé ẹyọkùnmọ̀ tí gbogbo ẹ̀ eléyìí ọ̀dà eléyìí ọ̀dà eléyìí ọ̀dà ìgbà tá a wà ní kékeré à ń ṣe ọdún iléyà kan lọ́wọ́ àwa ń pọ̀ fún ẹran mo wá bẹ̀rẹ̀ sí ní da omi sí fún ẹran kan mo fẹ́ fọ gbogbo ohun tó wà nínú ẹ̀ ọ̀nkù mi kan bí àbúrò bàbá mi bó ṣe tì mí lábàrá lẹ́yìn ló níwọ̀ ọmọ yìí ṣe stubborn báyìí hábà gbogbo ohun tí ọjà rẹ̀ ọdún ló ti ń fọ dànù ń bẹ̀ yìí mo ní bàbá ìdọ̀tí ni onídọ̀tí kọ́ ìgbà tó ti fọ bẹ́ẹ̀ tán àwọn tó kù yẹn tí ó jẹ́ ó dùn nìyẹn wàláhì báyìí ṣe rí nìyẹn mi sọ pé ká ṣe haram bẹ́ẹ̀ tẹ́ jẹ́ ká fọgbọ́n ṣe kọ́rọ̀ yìí ó má bàa yíwọ́ àásínú jìwárà wọ́n á tún náà fi rúwà àwọn bàbá wa tí a ti kọjá lọ tí a bá láṣeyọrí wọ́n máa ń celebrate success in humility with humility àwọn ò kí ń celebrate àṣeyọrí Islam ní ṣe pé yes àwa là ń bẹ́ẹ̀ tatún ló kù ẹni ọba níta ló kù ẹni ó kù ọjà bọ̀ lábẹ́ aṣọ yìí tí a bá láṣeyọrí wọn á sì humble ara wọn mọ̀ sọ pé ọlọ́ọ̀ni ọ̀rẹ́ mi a mọ̀ pé Islam ọgbàlẹ̀ tó báyìí nìyí ọlọ́ọ̀ni wọn à ní sọ wípé àwa ní òfin kan bẹ́ẹ̀ kíní kan bẹ ẹ ń ṣe Islam bí ìgbà tó jẹ́ pé kíkà Kùránì ni ó jẹ́ kí Islam ó gòkè ẹ mọ̀ pé ìwà lànàbì fi de Islam mọ́lẹ̀. sallallahu alayhi wa sallam. ẹni ọba ka Kùránì tó gbọ́n tí ń wíyé torí ẹ wálẹ̀ tó ní interest sí Islam ni ó gba Islam 50% àwọn tí wọ́n gba Islam lára ànábì ìwà ànábì tó wà attractive ni wọ́n rí tí wọ́n fi gba Islam wọ́n ti gba Islam tán kan tó máa wá béèrè pé kí ni jẹ́ Kùránì ẹ̀ka fún wa ẹ̀jẹ̀ àgbọ̀ lọ́dọ̀ tí ẹ̀yin gbàgbọ́ pé ntọ́ba ti jẹ́ Quran is automatic for everybody must follow kí ló ti dé Bíbélì yẹn ṣe dandan fún mi bó ni Quran tèmi ó sì ṣe dandan fún Quran tèmi ló jẹ́ dandan fún mi Ifá àti ẹ̀ jẹ́ dandan fún tí n bá fẹ́ pè sínú ẹ̀sìn mi Quran ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasana ẹ pè wọ́n sójú ọ̀nà t'Ọlọ́hun pẹ̀lú ọgbọ́n àwọn bàbá àti ẹni tí kọjá lọ wọ́n di àwọn agbára kan mọ́ Quran wọ́n fi Quran ṣàdúà omi lè jẹ́ coincidence omi lè jẹ́ gbàdúà ni wọ́n bẹ Ọlọ́run wọ́n wá ọ̀nà láti lè create agbára fún Quran ẹ̀yin dé ẹyọ pọ́npọ́tì eléyìí ọ̀dà Quran ò lè pààyàn Quran ò lè ṣe nǹkan kan gbogbo tí ń bẹnu Quran tànká yẹn àkànkà bí ìtàn ni ẹ fẹ́ sọ Quran di pépà lásán kọ́jọ́ táwọn bàbá yìí tí wọ́n study orí wọn pé ní a fi gbé Islam kalẹ̀. ìdíwú ilé ọ̀sẹ̀ mi ní mùsùlùmí mi ò ní gbọ́tẹ̀ mi ò ní kí àfa kó mẹ́bọ̀ mẹ́sìn mi ní ká àfa kó jẹ́ni tí ó máa da nǹkan pọ̀ mọ́ra wọn àmọ́ ẹ fọgbọ́n ṣe ìdíwú ilé ọ̀sẹ̀ bí ilé rọ̀bíkà. bílẹ̀ hikima wà ní ìmọ̀ ìzọ́tún hasana.